2026. Benedict Alabi bẹ̀rẹ̀ ìfikùnlukùn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ṣèlérí ìṣèjọba alákòyawọ́ lórí èròǹgbà rẹ̀ láti du tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC nímúrasílẹ̀ fún ìdìbò gómìnà. Igbákejì gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Benedict Alabi, ti bẹ̀rẹ̀ ìfikùnlukùn káàkiri ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ All Progressives Congress ní ẹkùn ìdìbò Ìwó àti Ẹdẹ. Tìlù-tìfọ́n làwọn ọmọ ẹgbẹ́ APC fi kí i káàbọ̀. Wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú tó ní gbòǹgbò ní ẹsẹ̀ kùkú tí kì í sì fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni. Ní Ìwó, tó fi mọ́ ìjọba ìbílẹ̀ Ayédire, Ọláolúwa, gbogbo wọn ni wọ́n ṣèlérí láti ṣúgbà Alabi. Wọ́n ní èròǹgbà rẹ̀ yóò túbọ̀ mú ìṣọ̀kan wà nínú ẹgbẹ́ APC. Bákan náà ni àwọn èèyàn ẹkùn ìdìbò Ẹdẹ, lábẹ́ èyí tí ìjọba ìbílẹ̀ Àríwá Ẹdẹ, Gúúsù Ẹdẹ, Èjìgbò àti Ẹgbẹ́dọ̀rẹ́ wá gba Alabi tọwọ́tẹsẹ̀. Wọ́n sọ ọ́ ní tá à ń wá tá a rí. Nígbà tó bá wọn sọ̀rọ̀ lọ́nà méjèèjì, Benedict Alabi dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC pátápátá fún ìdúróṣinṣin wọn àti ìpinnu ọkàn láti padà sílé ìjọba. Ó ní àfojúsùn òun ni láti ṣètò ìjọba alákòyawọ́ àti láti rí i pé ògo tó ti sọnù mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ látìgbà tí ẹgbẹ́ onítẹ̀síwájú ti kúrò ní ìjọba ìbílẹ̀.